authority nìkan ló lè kú dórí. Àkọsílẹ̀ ti dúró àkọsílẹ̀ ò lè yẹ̀ o. Orí nìkan ló mọ̀ bí tó bẹ́sẹ̀ rẹ̀ o. Ẹni ò gbà kádàrá àgbà kò dòrò. Torí dọ́gbandọ́gba kọ́ lọ́lọ́run ní dúkìá. Ẹlòmíràn lówó ẹlòmíràn lọ́mọ ẹlòmíràn nílẹ̀ o. Ó pín lóríṣiríṣi. Sùúrù lérè ìwà ń wára ìwà ń wára ìwà ń wára ó pé o. Àkọsílẹ̀ ti dúró àkọsílẹ̀ ò lè yẹ̀ o. Orí nìkan. Olúwa ṣe Olúwa ṣe bólúwa ti fẹ́. Mo dúpẹ́ gbogbo nǹkan tó ṣe nínú ayé mi. Èmi Ọláyínká mo dẹni tó ń sanwó 3 bedroom flat. Mo dẹni tí àwọn èèyàn ń kẹ́ lójú tó ń fẹ́ lójú tó ń fẹ́ ní mú. Kí n tó gbégbá wọn ti bá mi gbé, kí n tó gbá wọn ti gbà lọ́wọ́ mi. Mo wá dẹni tó ń san sálárì àwọn òṣìṣẹ́. Bólúwa ti fẹ́ ọlá ẹni o àti ọlá Ọlọ́run. My dear, my dear, mo ṣe ìlérí fún ẹ lénìí. Mo sọ fún ẹ sẹ́, mo ṣe ìlérí fún ẹ lénìí. Mi ò lè ever die. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Nǹkan tí mo fi máa fi ìyà jẹ Ọlọ́run jẹ́ kí n rí láyé mi. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí. Ọláyínká. Yes, my dear. Mo ṣọ́ pé gbogbo ìlérí tó ń dá fún mi lénìí wàá mú ṣẹ. Dear, tinútinú ni mo fi ń ṣe nǹkan tí mo ń ṣe pẹ̀lú ẹ̀yin. Ó wá láti inú ọkàn mi ni. Mi ò lè ever die, my dear. Ṣùgbọ́n ọjọ́ tí n bá wá dá lábàá láti die, kí Ọlọ́run ọba. Thank you so much. I love you. I love you. I love you. I love you all the times. Thank you. And I love you deep. Thank you so much. We really appreciate it. Yes, Nka, ma? Èmi ni mo ránṣẹ́ pé ẹ. Sórí nǹkan tí mo dẹ̀ pé fún ṣe nǹkan tó le lọ títí. Sórí tí wọn náà bá ní kó wò àmọ́ ẹbí pé wá ṣiṣẹ́ driver lé wa rárá. Ọkọ mi àtẹ̀mí rí ẹbí ọmọ wa, a rí ẹbí àbúrò wa, a rí ẹbí ẹ̀gbọ́n sí àwọn ọmọ mi ni. Kò dẹ̀ sí nǹkan tó béèrè lọ́wọ́ wa tí a kì í ṣe fún ẹ. Kódà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni dáàdì Bólú rò yí pé àwọn fẹ́ fún ẹ ní owó kí wọn náà lè dá dúró lórí ara ẹ kó fi establish ara ẹ. Mo dẹ̀ mọ̀ pé o máa ṣe bó ṣe sọ yẹn. Ṣé wàá rí mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ni. Tábánikà wò dáadáa irú relationship tó exist láàrin dáàdì Bólú àti dáàdì Fọlá cordial relationship ni tó ti wà in existence for years. Àdẹ̀wà gbàdúrà kó jẹ́ pé relationship yẹn máa parun síbẹ̀. Àmọ́ báyìí ó ti fẹ́ máa parun nítorí ìgbésẹ̀ tí Bólú ń pè nípa ọ̀rọ̀ ẹ̀. Tó bá dẹ̀ ní ká wò Bólú àti Fọlá tí ń fẹ́ra wọ́n sìn ó ti pẹ́ ó tó di pé Bólú lọ sílùú òyìnbó lọ kàwé. Ṣọwárẹ́ bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ ni wípé kó jọ nítorí ọlọ́kùn bá mi fi Bólú sílẹ̀ kó jẹ́ kó lọ fẹ́ ẹni tó fẹ́ fẹ́ kí wọn náà wáyàwó tó máa fẹ́ kó wá síwájú. Sórí tí Bólú bá lóun ò gbọ́ ó lè bẹ̀rẹ̀ sí máa misbehave títí tó máa fi wò pé òun gan ò ṣe mọ́. Gbogbo ẹ̀ báyìí ọgbọ́n ẹ̀ ló wà. Ẹ̀bẹ̀ ni mo wá ń bẹ̀ ẹ̀bẹ̀ gidi ni mo bẹ̀ kó bá mi fi Bólú sílẹ̀ nítorí Ọlọ́run. Nǹkan kí nǹkan tó bá fẹ́ ni máa ṣe fún ẹ. Apart from owó tí dáàdì fẹ́ fún ẹ èmi gan personally máa fún ẹ ní owó tó tó owó tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn jọ. Ẹ ṣé gan ma. Ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa ma. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ sọ ma lóòótọ́ ni gbogbo ẹ̀ ma. Dáàdì ti mú mi gẹ́gẹ́ bí ọmọ. Then ẹ̀yin náà ẹ mú mi ní mi pé mo wá bá ń ṣiṣẹ́.
ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ then àwọn Bólú àwọn àbúrò mi náà ṣá bí àbúrò náà lèmi náà ṣe rí gbogbo wọn but mummy ẹ má bínú náà ìtẹ́ sọ yẹn mà mi ò rò pé lè possible mà ẹ jọ̀ọ́ mà reason ni pé ṣe èmi náà jókòó náà mo wò náà mo rí Bólú bíi how would I put it mo rí bíi future wife mi ma and ṣe mo ma mi ò. bẹ́ẹ̀ ló ṣe sọ̀rọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ fún nǹkan tó sọ yìí ìwọ mo lè játijàti o lè olójú kòkòrò ìwọ gold digger yìí mo mọ ọrùn yìí o lè ní ẹ o bójú kó ti di pé ọmọ mi wá láti ìdílé ọlá ló ṣe fẹ́fẹ́ kò sí nǹkan míì wo Ọlọ́run ní jẹ́ kó ṣe ṣe fún ẹ ìwọ lè oṣù játijàti má níyè. mummy ẹni pé mi ò ní bọ̀bọ̀ yìí ìwọ fẹ́ fẹ́ sísá mi ẹ kí ló ní náà tó fẹ́ fi fẹ́ wọn náà o ti rí gbogbo ilé yìí o ti price ẹ mo sọ pé o ti lọ gbọ́ àwọn tó máa ń value lé wọ́n ti sọ price ilé ìfọ̀ ẹ̀ o wá fẹ́ gbé rẹ sínú ọlá you don't look like it you are a fool mummy ẹ kí dáàbì fọlọ́pàá mú bọ̀bọ̀ yìí o. ọkọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo fẹ́ fi ọlọ́pàá lọ èmi ni mò ń bẹ̀ àwọn nísìnyí ní ìní jẹ́ kó lọ ọlọ́pàá sójà ni màá ní kó lọ fi bí ẹ wò wá kú sí dájú mi wá kú sí dájú mi. àwọn olè lọ́wọ́ ṣe dájú fún mi fi lè mọ́ ṣe sára yìí. olè ẹ̀rọ eré wọ́n kọ́ fún ọ̀nà owó lọ́kùn rẹ̀. get out stupid guy get out idiot wọ́n máa tẹ̀ wálẹ̀ jọ. olè idiot. ẹ̀dùn bó ṣe rí agùnmáyé olè olè wọ́n ṣe sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sọ tí wọ́n lọ́wọ́ fà á èyí ṣe jókòó kọ́ ní dégbé fi kó ló nílé. irọ́ ṣe wò irọ́ lẹ pa bàbá ní ká mílíọ̀nù lára bá ìwọ bá wò. báwo ni nǹkan tàn án. ọmọ mi kọ́. ó wà ní yàrá ọ́fíìsì. gba bẹ́ẹ̀ kí èsì kó bá mi gbé wọ́ bẹ́ẹ̀ dùn. His number. Kí lẹ ṣe? Mo ti bẹ dín dòdò àtẹ̀yìn. Mo ní bí àpò dìde kó lọ ṣáà kí ni lọ bẹ microwave. Dòdò àtẹ̀yìn. Oúnjẹ yẹ. Ó mọ nǹkan tó máa ṣe fún mi nsìn. Wá wọ kitchen yẹn lọ. Mo fẹ́ jẹ fresh food. Because wàá wọ bẹ́ẹ̀ lẹ́sìn wà lọ́wọ́ microwave yẹn fẹ́ mi. Ṣé o yẹ fresh food mo fẹ́ jẹ. Snappy. Boyinka, what time tó wọlé tó ní kí n máa lọ máa bẹ́ sí oúnjẹ at this time? Àti mo ti rí pé ètí lè tí mo lè mọ̀ pé ò lè jẹ heavy food ni mo ní ṣíṣe nǹkan tí mo ṣe yẹn. Time ti lọ àbí? Ṣé dòdò ti tán lé ní àbí ó ti ju ẹyin lé mọ́? Dá mi lóhùn. Kò sí problem. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Tán bá bí good mo fà dá ẹ. Ṣùgbọ́n láì tí ẹ. Tán bá bí good mo fà dá ẹ. Tí mo máa fi jí ní master bedroom yìí tí n bá bá oúnjẹ mi lórí dining. Tó bẹ́ẹ̀ àkọjá má kún bẹ́ẹ̀dì mọ́lẹ̀ fún mi. Ó ti yẹ. Ṣé bí mo fẹ́ sùn sí ni? Ó bì mí ọ̀tá lè mí ó bì í. Ó máa bí ẹ̀dá. Ó máa ti rí.
Daddy Bolu. Ó dẹ̀ ń bá yín sọ látọjọ́ ẹ̀ ò dá mi lọ ọjọ́ nítorí ọgbọ̀n ọ̀rọ̀ Bolu ni mo fẹ́ bá yín sọ. Tábánikà wò ó ti pé oṣù 8 tí Bolu ti kúrò lé. Èyí tí ẹ̀dẹ̀ ro condition tó máa wà níbi tó wà yẹn ìmọ̀ ipé kò sí bó ṣe lè jẹ́ bọ́bọ́ yẹn ò lè take care tó bá ṣe máa take care lé. Ìwò ẹ jẹ́ ká gbà pé àṣìṣe ni àṣemáṣe ni ẹjọ́ nítorí ọlọ́ ẹ bá mi dáríjì Bolu ẹ pé Bolu kò máa bọ̀ nílé ẹjọ́. Ẹ kí n bí ẹni kankan láti jọ́ tí Bolu ti kúrò nílé ẹni ló ti pè é tó ti gbé kọ̀lẹ̀. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ network lè fà òun kò lè máa rí i pé fóònù ń ring àbí kó má rí miss call mi. Láti jọ́ táwọn ọ̀rẹ́ ẹ̀ tó ti rán àwọn èèyàn lọ kàn lọ́ba níjọ́ wo ló tiẹ̀ tọkùnkùn tiẹ̀ wálé láti ètò wá wò yẹ. Ẹ gbọ́ má jà wọ gbogbo yẹn ọmọdé ló ń ṣe Bolu kó lè gbọ́n tó wà ẹ jẹ́ ká wò pé ọmọdé ni ẹjọ́ tó yọ náà ẹjọ́ ẹ bá mi dáríjì. Ṣé kí ni dáríjì wọ́n bí mi ò lè dáríjì Bolu láéláé ṣé oníjọ́ tí n bá la ẹnu mi tí mo sọ pé mo dáríjì Bolu ìjọ ẹ̀ máa fi ayé sílẹ̀. Daddy Bolu oṣù ọmọ yìí àbí mi Daddy Bolu ló kí lélẹ̀ ìgbà nítorí ọlọ́run wá ṣáájú mi. No, Michael, kò lè work. No. Ó mọ̀ kó ṣẹlẹ̀, hold on, ó mọ̀ kó ṣẹlẹ̀ nsìn. Michael, understand, farabalẹ̀. Èmi náà ti ń bọ̀ ọ́fíìsì nsìn, bí kan tó lè kò lè work ní ilé. Yeah, kò lè work ní ilé. Okay, sọ fún ọkọ̀ tó lè mo ti bọ̀. Okay, yeah, mo bọ̀. Linda, ṣé o ti fẹ́ máa lọ? No, kí ló sọ́ọ̀sì náà? Ṣé mo ti fẹ́ máa lọ? Wọ́n ti o, mo ń lọ bedroom fẹ́ lọ́wọ́ yìí, kò wọlé kó bá mi gbé sponge lọ́wọ́. Ṣé o ní ìkọ́ tó lẹ́sọ̀ àbí kò ní ẹni lóhùn? Mo ń gbọ́ náà, I'm running out of time. Àwọn olórí ní ọ́fíìsì. Wọ́n fẹ́ bèrè pé o lè fún mi níbi 10 or maybe 12,000 kí n lọ sí ilé náà ṣẹlẹ̀ tí wà lẹ́yìn ọgbọ̀n wọn nígbà tí àwọn ọmọ ṣẹ̀tì rẹ̀. Báwo lè sọ̀rọ̀ wá? Kí ló ṣe é lọ? 10,000 or 20,000 naira? Hold on. Bọ́ọ̀lù wọ̀ wọ́n lọ. Ṣé bí inú lè lo wà 24/7? Kí ló fẹ́ fi hàn lìtì? Ọdún ṣẹlẹ̀ ní o get me wrong. Aṣọ kọ́ ni mo ń sọ. Àwọn underwear mi ni mo ń sọ. Yes, it's you to me. Gbogbo nǹkan tó sọ pátápátá gbogbo. O ní pants àti bra, àbí? Sorry, I don't have a dime to give you. Understand? So, 24/7 wife ni kò sí tó wọ̀ tó yẹ. Sorry, I'm rich this time around. Àwọn tí mo mà ti ń wọ̀ kí n máa tó gbó lámì. Àǹsọ́! Kí ni bọ́ọ̀lù náà? Wọ́n má mi rí lára o. Jọ nítorí tọ̀ náà, má mi rí lára. Ó lọ bá ẹgbẹ́ mi ṣe. Wàá tọ́ láti get abẹ́rẹ́. Wàá lọ gan
ṣùgbọ́n wàá gan ó ti yé ẹ. Let me tell you something. Standing here talking to you is a bullshit. Ṣé o yé báyẹn? Good day. Yínká. Méèkì wo lè ní kí n má ṣiṣẹ́ mọ́ ọmọkùnrin? Gbogbo owó mi ni mo kó fún ẹ ló lọ jàpọ̀ mọ́ mọ́tò tó ń tà. Ó wá sọ mí di full housewife tó ń sìn. I'm not even a full housewife anymore. I'm a full stupid. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni mò ń dúró ṣe lọ́pàá? Ọmọdé ń tọrọ láti ra oúnjẹ. Ó ti dòde fún ọmọkùnrin yìí tán. Jẹ mí ti pọ̀ jù. Mo rò pé kí mo tiẹ̀ lè ṣe kò yé mi mọ́. Torí mo ṣe wò pé kí wọ́n bá yín. Lúlù ṣá máa ń lù mí ṣá. Tó bá lọ látàárọ̀ báyìí tó wọ́n máa fi wọlé lálẹ́. Ilẹ̀ á ti ṣú kó tó di pódé. Á ti yó kẹ́rì. Tẹ́ bá máa tún bí pé kí ló máa jẹ bẹ́ẹ̀. Ó lè lóúnjẹ tẹ̀sí ilé ti tutù òun ò ní lè jẹ mọ́. Á bẹ̀rẹ̀ sí nílùú mi ni. Ó ní ó ti sú mi. Ó tiẹ̀ ti sú mi. Bó tẹ gbọ́nà kí wọ́n á ní rádaràda ilé yìí. Ìgbà wà ní Yínká fìwà ọmọlúàbí tiẹ̀ lẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní hùwà oníwà. Kí ni gbogbo eléyìí? Bolúwa ti fẹ́ jọ ọkọ mi sórí wọn ni màá bẹ̀ nítorí Ọlọ́run owó tèmi ni kó o ro. Kò sí nǹkan kan tí mo ṣe tó dá lójú ẹ̀ tí n bá sọ̀rọ̀ báyìí a ní ṣé báwọn ẹgbẹ́ mi ṣe ń sọ̀rọ̀ ń ta nìyẹn ìrìn mi gan kò tẹ́ lọ́rùn a ṣáà máa fi mí gbé àwọn ọmọ tó wà ń gbòòrò ni ọtí mímu yìí tẹ̀ tí wá fẹ́ pọ̀ jù ọtí yẹn gan nìkan tó tẹ̀ wá sún mi jù ní ìgbésí ayé ẹ̀.
Bolu. Bolu ní ìfẹ́ tó fẹ́ máa ṣe yìí. Ó yẹ kí n kúrò bẹ́ẹ̀. Bolu àti fẹ́ Bolu wo sórí wo mo kúnlẹ̀ fún ṣẹlẹ̀ torí Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ rí tí wọ́n pẹ̀lú ẹ̀ fi máa túká. Ó mọ tó ṣẹlẹ̀ sórí tó ṣẹlẹ̀ yìí èṣù ni o wo sórí lẹ́ni bó ti ṣe bá mi láti jẹta ni mo ti wà nínú àwẹ̀ àtàdúrà sórí pásítọ̀ wa lọ sọ fún mi ní church torí pé òun jọkùnrin lèmi ò ṣe fẹ́ sọ fún mi ò dẹ̀ fẹ́ gbé wọn náà lẹ́mìí sókè n kò jẹ́ pé nǹkan tán ní kí n ṣe èmi ti ń ṣe pásítọ̀ ti sọ fún mi church gbogbo tó ń ṣẹlẹ̀ yìí pásítọ̀ wa ti rí ó láwọn obìnrin àjèjì kan tí nǹkan ò mọ̀ tí wọ́n náà mọ̀ ó ní wọ́n rí ìgbésí ayé ìwọ àti ẹ̀ ayé yín bá ń wù wọ́n ó ní wọ́n fẹ́ tipátipá wọ́n fẹ́ fífẹ́ yín ká wọ́n fẹ́ ṣí ẹ níbi ayọ̀ níbi ìjókòó ẹ̀ ìṣẹ̀dá yàtọ̀ wọn ò dẹ̀ ní jẹ́ kí n rírú ẹ̀ ṣé ìwọ náà ti rí nǹkan tó ṣe gbọ́dọ̀ ní sùúrù ṣé o mọ̀ wípé èyí ń bà bí ni ẹ́ Bólú ìwọ gbọ́ngàn ló mú mi èmi nìyẹ́ ẹ̀ ṣé ìyá ọkọ ni mo jẹ́ fún ẹ ni wọ́n á má jẹ́ ká fààyè gbà wọ́n o ṣé o ti gbọ́ jọ ọkọ mi torí Ọlọ́run. Ṣé mo ti ó yẹ kó ro ilé àtọ̀nà tí mo fi sílẹ̀ tí mo wá jókòó tì mọ́mí. má bínú ọkọ mi jọ torí Ọlọ́run ní fìyà jẹ ṣé o ti gbọ́ jọ máa dà óyàn kó mọ smile. Kí ni jíjẹ mo favourite ẹni mo sì ògúnfẹ́ shake mẹ́rù pando abamala. Rárá máa ń lọ sí ìrìn sí fún mi. Ó ṣe bínú sí mi. Ṣé ọkọ jọ tó rẹ̀ wọ́n dáríjì mi jọ ṣe ti mú. You know I love you so much. God bless you. Yínká, ó rí pé great ni wọ́n bọ̀bọ̀ yìí. I made you what you are today. Ó máa ń gbé obìnrin ká mi mọ́lé. Mi ò bínú sí yẹn. Ó tún wá ní ẹ̀fọ́jú láti gbé obìnrin wọnú mọ́tò tèmi àti ẹjọ́ wà nínú ẹ̀. Ṣé orí pé ò ní bẹ̀rù Ọlọ́run? Ó kọjú síbí báyìí. Jẹ́ kí n jẹ́ kíkiní kan yé ẹ láì tí ẹ kò gbọ́. Girl tó rí ẹ everything ló fi dájú ẹ lọ. Gbogbo qualities tó ní ò ní kankan náà. So má sọ fún mi pé bóyá pé ẹnìkan gbogbo ẹnìkan lé ẹ lórí. Torí ẹ bá pé tó lójú tó là sílẹ̀ ò ní sọ pé o bẹ́tà ẹnìkan. Dúró kí ló ń ṣe ẹ náà? Ṣé o wà okay? Sọ fún mi ṣé o wà okay? Oníṣìnà ni ẹ́, olè, ọ̀lẹ, mo mọ̀ pé ò nífẹ̀ẹ́ mi, mo mọ̀ pé torí wọ́n mi náà lè ṣe jókòó tì mí. I know that all along. Jẹ́ kí wá jẹ́ kí ní kan yé ọ. Ẹni tó máa pa ẹ́ ló ń wá. Mi ì dẹ̀ ní fi ọwọ́ ara mi ní fi pa ẹ́. You understand? Ọwọ́ ara mi kọ́ mo fi máa pa ẹ́. Ìtí mo dẹ̀ nù ẹ́ yẹn, mo rò pé mo ti wọ̀ satisfy. Ṣé o yé ẹ? Now listen, mo ń lọ sí club ń sìn. Tó ń bá bí ìpọ́pọ́ rí ẹ̀dá. Tó ń bá bí ẹ̀dá tó bá yẹ pé Bólú náà sọ ẹ́ níjọ sínú ẹ. Kò try láti stop mi àtọmọ mi. Ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ. Kò lásán lásán. Yínká! Yínká! I caused it, I met you! Báwí fọ́mọ ẹni
ìwọ Yínká aṣọ tán mi ni. Janet! Janet! Báwo ni ṣé wọ́n kẹ́? Yínká ń kọ́. Ó wà ní sitting room. Wọ́n ní dáàdì wà tí wọ́n. Dáàdì wà ní bedroom. Bá ń pe Yínká wọn. Wọ́n tiẹ̀ wọ́n ń gba fresh air níbà yìí. Kí ni mo fẹ́ ṣe? Ṣáàdì para wa. Báwo ni? Well, I'm good. Actually, mo ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ sọ tó yẹ kí n bẹ̀. Do you know I like you so much? Sorry, mi gbọ́ nǹkan tó sọ dáadáa. Mo ní láti bẹ̀rù. Yínká, forget about my status. Gbàgbé pé òun ṣiṣẹ́ lábẹ́ dáàdì mi. Let's make things work between us. You mean you love me or what? Okay, that's exactly what I'm trying to say. Yeah. Yínká. Yínká, ṣé mo kóbìnrin ni mi ṣá? And you know I can make you stop working here. No. Ṣé o realize nǹkan tó ń tọ́ láti sọ fún mi? It can't work, for God's sake. Can it work, man? I have a reason for saying I want you. Just have it at the back of your mind. I can make you stop working here. Yes, my father's house. Are you serious? Yes. Èmi ni people. People show wa dóhùn mi mọ̀ ní alẹ́ mi ni. Ó dà èmi Bólú ni. Ìwọ Bólú. Bólú. Wọ́n láì ní ìmọ̀ pé yan ẹ má bínú. Kó lẹ wá lọ láti jọ yìí. Ẹ̀dùn ilé ilẹ̀ fẹ́ wọ báyẹn. Iná máa jó yín lè wọ bí. Ẹ wò dádì yín ilé yìí gbóná. Dádì yín bínú gan. Ẹ wò bàbá yín para bí káyé wọn bàjẹ́ ni o. Wọ́n para bí olórí burúkú ni o. Ẹ má bínú o. Ṣé yẹn ni mi ṣe wá nílé wọlé báyìí? Bàbá yín wò wọ́n ń bínú bí Ṣàngó ni. Ẹ mọ tó máa ṣẹlẹ̀ ojú wà lòun gúúsàdún o. Máa wọlé lọ báyìí. Máa la ṣàlàyé fún dádì. Máa jẹ́ kó yé wọn pé ẹ ti wà níbí tipẹ́. Máa jẹ́ kó yé wọn pé àyè àti jẹ́ yín gan-an. Bóyá wọ́n á lè change mind wọn. Torí pé wọ́n ní ẹnì connection pẹ̀lú ilé ìmọ̀ o. Mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ṣẹ̀wọ̀n tó. Wọ́n ń bínú gidi. Máa la ṣàlàyé mi ìtò yín ṣẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Olúwa mi ìtò bẹ́ẹ̀. Ṣé kí n dìde? Ìyẹn èmi nínú ilé bàbá mi. Ẹ má bínú. Mi ìtò yín ṣẹ̀ ẹ kàn fún mi ní ìṣẹ́jú méjì péré kí n sáré wọlé lọ kí n la ṣàlàyé fún wọn. Mo dẹ̀ gbàgbọ́ pé lágbára Ọlọ́run màá sílẹ̀ fún ẹ wọlé ẹ wá wọlé ẹ wọlé ẹ ṣeun ẹ wọlé ẹ jẹ́ kí n sáré lọ bá dáadáa ẹ má sùn mọ́ gẹ̀ẹ́tì o. ẹ wọ ọmọ aláṣọ tó wá kísà kiri ọmọ ẹlẹ́ran ìyẹn wá padà jẹ gbogbo ọmọ onílé ọlọ́nà tó wá dà láàrin kàkàyé ìlọ́jọ́ra ẹ̀ kó tó fi ìjọmọ lákejì o. ẹ kálẹ̀ sáà. kí ló dé tó wá jí mi kalẹ̀ lóru báyìí ṣé ò sí nǹkan.
kò sí wàhálà kó má sí náà ni àǹtí Bólú ni wọ́n ti dé ti pẹ́ wọ́n ń gbá ilẹ̀kùn yẹn gidi gan mo rò pé àwọn olè àwọn bọ́ìsì tí wọ́n wá níjẹta ẹni o ṣùgbọ́n nígbà tí mo máa yọjú mo wá rí pé àǹtí Bólú ni mo tẹ̀ ti gbé bọ́n mọ́kàn but mo ti drop ẹ̀. ó ṣe yín bọ́n. kí ni àǹtí Bólú níbọn. ó yá wèrè ni. ẹ pa mí. ẹ̀mí ló mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ rí Bólú nínú ilé yìí mọ́ àbó ti gbàgbé náà. ti gbàgbé o. òbí kí n sọ kíní kan fún ẹ mo fún ẹ ní 5 seconds tó o bá lé Bólú dànù ní ẹnu géètì tó wà yẹn àti wo àti Bólú máa lé gbogbo yín dànù ni o ti gbọ́n tí mo wí fún ẹ. ẹ̀gbọ́n mo wí ni. òmùgbóyò ni àbí kí n fọ ilé o fẹ́ kí n yẹn níbọn. wọ́n ní bọ́ tó o bá dúró ìṣẹ́jú kan kó tó lé dànù mo lè yìnbọn fún ẹ o. kí n lé wọn má kà ó. ẹ mọ tó ṣẹlẹ̀ bí dádì yìí ṣe bá mi sọ̀rọ̀ nílé ẹ nílé wọlé o. kí ló dé. ṣẹ́rí kò ní lè ṣe é ṣe ẹ nílé wọ bímọ ṣẹ́rí tí n bá ní kí n fi bí bàbá yín ohun àti bí ìwèrè mọ ẹ má bínú wọ́n ṣe bí ìwèrè gidi pẹ̀lú mi ni wọ́n tọ̀ burúkú sí mi èmi ò ṣe èèyàn burúkú èmi náà léèyàn mo kàn ṣiṣẹ́ ń bí nì bàbá yín wọ́ mi gan nítorí yín rẹ̀ ni mo ṣe wọ́n wọ́ mi gidi wò ẹ wò ẹ mọ tó ṣẹlẹ̀ tí n bá fi aṣọ yẹn wá ayé yín máa sáré bàjẹ́ mi tó yín bù ṣùgbọ́n ohun tí dádì yín ṣe tó bá yẹ pé ìyẹn lè mi gbé jáde ni ó yẹ kí n kọ́kọ́ fọ́ orí yín mọ́ giri ni tí mo lè jáde ó yẹ kí n àlàtà yín ni ṣùgbọ́n èèyàn dáadáa lẹ́yìn náà ẹ̀yin náà ti try ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ wá máa lọ mi tó yín bú ṣùgbọ́n bí kíni ẹ ṣe ń ká mi lára ni mo ń ṣàlàyé dádì yín ṣe bí olórí ẹ má bínú wọn lè ṣe bí olórí burúkú ṣùgbọ́n ẹ lè wọ bí ṣẹ́rí géètì tí mo gbá mú títì ni o mo máa ti géètì yìí ni ẹ ní lè dáṣẹ́ wọ bímọ ẹ ní bàbá mọ́ o tó máa ń ká àwọn ìní bàbá láyé ẹ sì nú wọn mọ́ dádì yín wọ́n ti dismantle yín mi ò mọ wọ́n ṣáàtì wọ́n ní wọn ò fẹ́ yín mọ́ ẹ̀yin ò sì ní ọmọ mọ́ kò yẹ yín ó dẹ̀ ń dùn mí ṣùgbọ́n ẹ kò sí ní mo lè ṣe o ẹ lè wọ bí o ẹ má bínú ẹ lè wọ ilẹ̀kùn mo máa tì lẹ́sẹ̀ yìí kò yẹ yín mo máa tì ẹ má lọ kò yẹ yín. ó máa ń tilẹ̀kùn mọ́ mi. ẹ fẹ́ tú fún ọkọ lẹ ẹ fẹ́ káyé ń bàjẹ́ ni ẹ ń ṣí èrè náà fúnra ẹ lè wọ bímọ ẹ fẹ́ bá yé mi jẹ ni. ẹ wọ ọmọ aláṣọ ọmọ ìsàkiri ọmọ ẹlẹ́ran ìyẹn wá padà jẹ gungun ọmọ onílé ọlọ́nà tó wá dà láàrin kàkàyé ìlọ́jọ́ra ẹ̀ kó tó fi ìjọmọ lágéjì o. so wọ́n lè wá mi wá ó ní gọ́ọ̀fù láti wá mi wá ó jọlá pélé bàbá mi kọ́ ni mo ṣe wá tó ló dá mi lójú pé tó bá jẹ́ pélé bàbá mi ni mo ṣe wá ni ọ̀bí ẹ̀dá kó wọ̀ bẹ́ẹ̀. Fọlá jọ̀ọ́ má bínú ó lè explain everything tó ṣẹlẹ̀ just hear me out. sórí téèyàn máa wà níbi kan tí ò bá wà conducive tó bá ń ṣèyàn jalajala èèyàn ò ní dúró ń bẹ́ẹ̀ idiot yẹn ṣe jalajala tán ó wá fíìl pé ọ̀dọ̀ mi ló ti lè find solace àbí look o ti rọ́ dẹ̀ you've seen a fool oh good I used to be a fool you're right but not anymore. No, you're not. So tó bá fẹ́ embarrass ara ẹ̀ you have to leave my house my matrimonial house ṣe mọ̀ pé ìyàwó mi wà lókè. I couldn't have waited for a whole year waiting for the kind of girl that you think you are. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Will you shut up? Now get out. Idiot. Mo ṣáà ń sọ náà mo sọ pọ́rọ̀ yìí ò ń ṣojú lásán ṣebí wọ ọ̀rẹ́ mi ni. má kí ọ̀rẹ́ mi ó ti tó
tó ìwọ ọ̀rẹ́ mi tó jẹ́ pé wà selective tó jẹ́ pé ìwọ ló stand out jù tó wá lóun nífẹ̀ẹ́ èèyàn kan ó ga ó sì gbọ́nlẹ̀ Yínká a lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ngbà ẹ̀ o ní láti ríra ẹ̀ o ní láti rí ẹ bá ṣe ń bá ẹ sọ́ngbà ẹ̀ pé Yínká yìí fi ilé sílẹ̀ kò ń ṣe tó lè fẹ́ ológa kò wá ga mọ́ báyìí kò wá fáyìn mọ́ báyìí Yínká bíkíbi tó bá wà Ọlọ́run á bá mi dàrin àjò ẹrú bóyá dàrin àjò ọ̀rẹ́ mi rú ó kàn waste life ẹ ó kàn waste ìrìn àjò ẹ ó kàn waste gbogbo time ẹ ibikíbi tó bá wà báyìí ó máa ṣorí burúkú ni kí la máa ṣe báyìí ọ̀rẹ́ mi jẹ́ ká wọlé ń sìn ká lọ sùn tó bá ti di ní àárọ̀ ọ̀la a tún máa padà lọ sọ́dọ̀ mọ̀mísí àti pọ̀písí ṣó dẹ̀ mọ̀ pé dáàdì láìkì mi wọ́n máa gbọ́ wọn sí mi lẹ́nu má kì í mọ́ má kì í ibikíbi tí wàá Yínká ìbá wà Ọlọ́run ní fèrè fún un. gbogbo abániláyé jẹ́ ẹ jẹ́ ká máa rántí ọ̀la ẹ̀wọ̀n ọmọ aláṣọ tó wá kísà kiri ọmọ ẹlẹ́ran ìyẹn wá padà jẹ gbogbo ọmọ onílé ọlọ́nà tó wá dàlárin kàkà yìí. ó ṣẹlẹ̀ ṣàdédé mo rí bọ̀dá Yínká lálẹ́ àná pẹ̀lú ọmọ lọ́wọ́ ẹ̀gbọ́n kí ló dé ibo là ń lọ ní ìdá yìí it's late already wọn náà fẹ́ ká lọ club ni mo ní ṣe pẹ̀lú ọmọ lọ́wọ́ là ń lọ club bá nókè kò sí wàhálà. ṣé wàá ti àwọn ẹ̀tún jà ni. mọ́mì kò ṣe pọ́jà o ọ ní ká lọ club ni pẹ̀lú bébì lọ́wọ́ mo dẹ̀ ní kò burú mo bá bọ́ sọ́nà fúnra mi mo tún drive o la bá ń lọ àti ìdèbí tá à ń lọ gangan lẹ́gbọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe agọ̀ngàn mo ní agọ̀ngàn bíi ti báwo ẹ̀gbọ́n ẹ ní sùúrù kí ló ṣe yín bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ò yé mi. mo sọ bá mi sọ̀rọ̀ tó sọ̀rọ̀. mọ́mì ìgbà tí mo ṣáà rí pé agbára mi ò ká mọ́ mo wá páàkì wọn mo tilẹ̀kùn mọ́ wọn tí màá fi dé láti rí mo ti lọ pa àwọn èèyàn ẹ̀gbọ́n fúnra ara wọn bọ̀dá Yínká ló fọwọ́ ara wọn pa ọmọ wọn tó gbé dá fúnra wọn lọ pa. Yínká ṣe kí ni. mọ́mì fúnra ara wọn lọ pa ọmọ wọn. Yínká pa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mà kò tán síbẹ̀ mà. níbo ló wà sí o fúnra rẹ̀ kọ́ ló wà. kò sí nǹkan tá a máa sọ ẹ̀gbọ́n bọ̀dá Yínká kò lè dé bọ́lẹ̀ ní mọ́tò pa ó tẹ̀ kọ́kọ́ fàṣẹ àwọn ẹ̀ lọ́rùn ni wáyà. mọ́mì kí n tó ṣẹ́jú pẹ́ bọ̀dá Yínká ti fèrè sí i bẹ́ẹ̀ mo wá ń lé wọn. níbo ló wà. mo bá lé wọn. gbèsè mo dáràn. ta ni mo bá pẹ́. mọ́mì bọ̀dá Yínká ti kọjá ọjà. àfikọ́ lọ ràn wá lọ́wọ́. ayé mi ooo. mọ́mì. Bọ́lá mo ti dáràn mo ti dáràn. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Bólú ni. kí ló ṣe Bólú. Bólú ti pa mí. kí ló ṣẹlẹ̀ kí Bólú ló ti ṣe. pa mí Bólú ti rán mi lọ sẹ́wọ̀n mo rò. àbíkú sọ̀rọ̀ kí ló ṣe Bólú. àjọsùn ni. mo jọ fẹ̀yìn méjèèjì sílé lálẹ́ àná kémi tó jáde. nígbà tí màá jí mo wá Bólú tilẹ̀ gbẹ mi. wá Bólú tì. mo wá tì. wá Bólú tì. Bólú wá Bólú. èmi ò mọ̀ mo wá rò pé bóyá sitting room ló wà ǹjẹ́ kí n lọ wo sitting room nǹkan tí Bólú kọ́lẹ̀ fún mi rè. mo gbé orúkọ yẹn. mo ti ṣòro dáràn mo ti rógò. ẹ má wá mi o mo ti kó gbogbo ẹrù mi mo ti lọ. kọ́ máa wá wà máa dé báyìí mo ti lè lé kọ́ máa wá òun ṣe orí nǹkan tó dálẹ̀ báyìí sí ṣé ti rí wàhálà tó dá sílẹ̀ báyìí onígẹ̀yìn o ti mọ̀ láti kékeré childhood friend o tó kó síbi báyìí sí pe fóònù ẹ̀ náà. láti mo pe fóònù ẹ̀ o dún bílíìfì pé kò bú fóònù kọ̀ọ̀kan lọ fóònù ẹ̀ wà lóge. kò fóònù lọ jíjì mo gbé. ṣé ti rí wàhálà tó dálẹ̀ báyìí ṣé ní wàhálà tó dá mo ti sọ fẹ́ pé kò má jẹ́ ká gba gẹ́ òyìn o àtìlẹ́ mo ti sọ fẹ́ oní childhood friend yẹn ẹ ti mọ̀ra yín láti kékeré wọn tó dálẹ̀ èmi ò mọ̀ pẹ́ o ìwọ ló dárùn wọn náà ni kò forí ara ẹ gbọ́ràn tó dá. tí wọ́n ṣe báyìí fún mi. ìwọ pẹ́ olúbalẹ̀ ayé mi dé òun fẹ́ lọ. Olú títí. àyágbàǹtakàlà àyágbàǹtoriro bókù bá kú láyé àkàlà gbòde ọ̀run mọ̀ kí lọ́nà àbáyọ. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o. kí ló wí. ẹ kú oríire ọ̀nà àbáyọ ti wà. ọ̀nà àbáyọ ti wà ọ̀nà àbáyọ ń kẹ̀rí nǹkan kékeré báyìí náà ni. ojú mi ti.
ọmọ tí ń nù ní ìyàwó rẹ̀. ṣe rí ẹ̀rì bá ọmọbìnrin ẹ wà bẹ̀ pé kó dákun pé ẹ fẹ́ gbé ẹbọ kan wá yóò bá yín wúre sínú ẹbọ fún ọmọ yín wípé ẹ̀gbọ́n ọkàn kínú. a lọ sọ fún bí mo gbé ẹbọ bọ̀ wá bá. ẹ lè lọ. àfi tọmọbìnrin bá fínúfíndọ̀ tó ṣàdúrà sínú ẹbọ fún ọmọ yín ẹ̀yin ó sì wá gbé ẹbọ ọ̀hún ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ lórí ìta mẹ́ta bẹ́ẹ̀ bá ti ń gbé kalẹ̀ àrò ọmọ yín ó sì yá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ yóò sì bá yọ gbà yín wúre sí ẹ̀bẹ̀ dáadáa bọ́ bá ti gbà láti wúre sí ẹ̀yin ó padà wá bẹ́mẹ̀ èmi ó pè lọ ẹbọ fún yín ẹ gbé lọ fún bọ́ bá ti wúre bó bá dòru ẹ̀yin ó mọ̀ gbé lọ oríta bẹ́ẹ̀ bá ti ń gbé lẹ́ẹ̀ báyìí làrọ̀ ọmọ yẹn bá yá lẹ́lẹ́bọ bá bẹ́ bọ́ lọ gbèrú òkè ẹlẹ́rù ó gbé nǹkan rẹ̀. ẹlẹ́bọ abẹ́ bọ́ lọ bàbá ẹlẹ́bọ abẹ́ bọ́ lọ. ṣé bí mi ni màá gbẹ́bọ lọ sóríta. mọ́mọ́. ẹ̀wọ̀n ọdún tí mo ti fi ń ṣàtìlẹ́yìn ẹjọ́ ẹ̀yin lágbára bá mi gbẹ́bọ yìí. ẹ̀sìn wọn ò tiẹ̀ lẹ́yìn tó ni nígbà tó kájú wá bí ìjọ ni n ò sọ fún ọ pé kó jẹ́ kí ó rí ìfinúfíndọ̀ bá sọ̀rọ̀ n ò sọ fún ọ pé kó ṣe sùúrù mo wí fún ọ ńgbà náà mo ní ọmọ kanjú tu lọ́rọ́ torí ìgbà rẹ̀ òkú kòkò òun rèé o òun lọ́sẹ̀lẹ̀ yìí o ọ̀sà ni ọ̀fìmísì àti bọ́ bá fi mí ṣàtìlẹ́yìn ṣé ń bọ́ gbẹ́bọ kí n wá torí rẹ̀ kú ni. wọ́n dá ẹ bá mi wẹ́ni tó lè bá mi gbé ẹ. a lè rí o àwọ̀ kì í ṣe pé wé kò sẹ́ni tó lè gbé ìwọ lọ gbọ́dọ̀ gbé ní. tá ń jẹ gbádùn bẹ̀ ẹnìkan ìwọ jẹ gbádùn ẹnìkan wà bọ̀ ìwọ lọ́kùnkùn rẹ kò sí ṣe wọ́ ṣé ìyún lé ẹnfọ́mọ́ rẹ lẹ́ẹ̀kọ́jọ́ mọ̀ sí èrè kiri ọ sì tún fi ìyún náà lókìkí wọ́n bá ń lọ ọmọ níyàwó rẹ nù kọ́lọ́n tún wá sọ ọmọ rẹ kó jẹ́ wèrè olórin. mo fi wá wàrà jáda lórí ikọ́ ooo. bàbá mọ̀ pé yọ padà jẹ́mi rẹ̀ ni ó ní ṣe bọ́ ṣe ṣeun. kí ló ṣẹ̀dá tá kí lè ṣe sùúrù. ó lè ní ojú kòkòrò. àkọsílẹ̀ ti dúró àkọsílẹ̀ ò lè yẹ̀ o. kí ni mo wá ṣe wàhálà sí. wọ́n fẹ́ lálejò wọ́n fẹ́ lálejò ìṣẹ̀dá kan bá ń bí ọtí ń sunkún. Dádì Bólú ẹjọ́ mo fọlọ́run bẹ̀yìn ẹjọ́ ẹ jẹ́ kí n rí Bólú ó ṣe dandan kí n rí ó gbọ́dọ̀ súre sí ẹbọ fún mi lórí ọ̀rọ̀ yìí kákọ́mọ mi lè gbádùn ẹjọ́. What? Ẹbọ kí ọmọ mi súre sí ẹbọ? You must be joking. Mama, ẹ wo ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ kò yé mi explain better. I don't understand. Madam, Mọ́mí Bólú, ẹjọ́ mo fẹ́ kẹ́ understand. Ẹ mọ obìnrin jọlẹ̀ mi àti yín. What is the meaning of this? Kọ́mọ gbàdúrà sínú ẹbọ. Ẹni sá kárọ̀ ọmọ mi lè yá. Ẹ kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn? Ẹ̀sìkìsà ó kàn yín. Ó kàn Bólú, Mọ́mí Bólú, ó kàn Bólú. Ìwọ̀n tẹ̀ ń bẹ̀ wá fún sí ẹ sọ kéjẹ́ ká gbọ́. Ẹ wo dáná. Àlàyé mi kò tí ì yé yín. Mama, ẹ wo ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ kò yé mi explain better. I don't understand. Ẹ ṣe ẹ wo ṣẹ́rí èmi ni mo jẹ̀bi ọ̀rọ̀ yìí láti ilẹ̀ o. Torí ẹ ni mo ṣe ń bẹ̀ yín pé kẹjọ ẹ ṣàforíjì mi ẹ ṣàjẹkọ ọmọ yín súre sínú ẹbọ fún mi. Mo ṣèṣì obìnrin ni mo lọ ètò obìnrin ni mo pa. Yínká. Ó wà wá.
àlàáfíà ni kiri wà. Kí ló ṣe é? Ẹ̀rọ máa. Báwo ló ṣe lè? Ọgọ́rùn-ún mi díẹ̀ náà ní jàre. Ẹ̀rọ máa. Báwo ló ṣe lè nìyẹn? Ó wà jàre, àlàáfíà ló wà. Kí ló ṣe ẹ́ náà? Ẹnu kan tó ṣẹlẹ̀. Mami, ṣé ẹ rántí ọmọ ọ̀gá mi tí mo ní pé ó lọ kàwé nínú ìlú? Ọmọ obìnrin tó máa ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. Ìyá. Kí ló ṣe? Mami ti dé mi. Ìyá. Ó ti délé mi. Ẹ kú àmójúbà Olúwa ṣe dáadáa ló dé. Yá. Àlàáfíà. Màmí àti dùn gan o. Tí ẹ bá rí wọ́n yín ṣe lè lè. Wọ́n kàn ń fa etí ẹ̀ báyìí pé ó ti wá tóbi. Mami ẹ tẹ́ mi nǹkan tó ṣẹlẹ̀. Ṣé o rí ọmọ yìí? Ó ti rẹwà jù. Ọmọ ẹ bá fa ayọ̀. Ṣé ẹ pé àwọn olówó kan wà tó jẹ́ pé wọ́n máa ti bọ́ ọmọ wọn jẹ? But this particular one I'm talking about, in fact, ọmọ yìí respect. Òbí bá ṣe ń lọ, bá ṣe ń bọ̀, ó kàn ló ẹ fún mi. Ó tẹ̀ bá rí. Ó jọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni. Omi ìpè ìyá ẹ̀ ò bá jẹ́ owó status wọn pé torí páwọn ọjọ́ ló wà bí nǹkan kan. Tí ẹ bá rí skin ọmọ ìmá mi, ó tutù àfi bí ẹja. Ó rẹwà, ó níwà. In fact, mi mọ ọkọ tí mo fẹ́ fi qualify ọmọ. Mami, mo jókòó mo wo everything. Ìwé ló jọ ìpè náà pé nǹkan tí mo ti ń bẹ Ọlọ́run fún bí Ọlọ́run fún mi láti fi ṣe àyà. Ṣé rí ọmọ yẹn? Ó mú mi lọ́kàn mi báyìí láti fi ọmọ yẹn. But síbọ̀ tí ń bẹ̀ ẹ̀ nígbà láti mú ẹ́ abẹ́ náà tí náà ni Ọlọ́run jẹ́ kó mú ìṣẹ̀dá ẹ̀ kó sì wọ́n tó ní kó má dé ìyàwó ẹ̀ náà. Pásọ̀ lẹ́nu fẹ́. Kí ló ní gbé fọ́ọ̀nù ló pẹ̀lẹ́? Ẹsẹ̀ mú kékeré. Mo sọ̀rọ̀ mo dẹ̀ ṣàdúrà mo dẹ̀ rẹ́rìn kí ló fọ́ọ̀nù? Mami kò jọra wọn. Ọmọ yìí, ọmọ tó ní kíláàsì lọ́wọ́ yìí o. Ọmọ ọ̀gá mi. Mo tẹ́lẹ̀ ò fẹ́ gbọ́ nìyẹn. Mi ti ẹ̀ kí n fẹ́ gbọ́ wípé èèyàn kan ní kíláàsì èèyàn kan ní kíláàsì. Ṣé ìgbà tí àti ẹ̀bí orí méjì ló gbé sọ́run wá sáyé ni? Kíláàsì wo ló ní tán sọ wípé mo lè ní láyé tiẹ̀? Ẹ̀ tó bá ní kíláàsì nǹkan, ṣé orí jẹ́ kí n sọ pé nǹkan fún ẹ? Kí n máa gbé lágbàdo? Kéèyàn máa gbé ní Banana Island kò ní kó nítọ̀ òun wípé status ẹ̀ pé ó ju tèmi lọ. Ìyẹn ò sọ wípé kó má dáa fún mi bó ti ṣe dáa fóònù náà. Ibi tí mò ń gbé ìyẹn kọ́ ló sọ wípé kó bàjẹ́ ìyẹn kọ́ ló sọ wípé kò dáa fún mi. Lọ́jọ́ èèyàn máa ń ṣe mistake báyìí. Tó bá ní kíláàsì nǹkan tó jẹ́ ọmọ ọ̀gá ẹ̀ tó bá sọ̀rọ̀ pé bóyá nípa ọ̀rọ̀ ti ṣe mo gbọ́ ṣùgbọ́n fẹ́ gbọ́ kò sí nǹkan kan tó bá dẹnu ìfẹ́ kọ́ tó náà bá nífẹ̀ẹ́ á fẹ́ ẹ̀ náà tó bá dẹ̀ rí bó lè dẹnu ìfẹ́ kọ́ Yínká fi ṣòwò ọwọ́ mi ò tó máa fi gòǹgò fà á ojú bẹ́ẹ̀ lọ. Kí n fi ṣe nǹkan tọ́wọ́ mi ò tó. Wọ́n dẹ̀ fi gòǹgò fà á fi gòǹgò fà á màá. Àlàyé tí mò ń ṣe fún yín lọ ṣe rí ọmọbìnrin yẹn ó ti wọ ọmọ mi lọ́kàn ó ní kódà níbi tó nífẹ̀ẹ́ dé ṣé lọ́mọ mi ò kò ròyìn obìnrin bẹ́ẹ̀ fún mi rí ó ti mú ní pínpín ọkàn báyìí ṣé ó ti yé yín tó mo fẹ́ kẹ́ mi bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣe tó fi jẹ́ pọ́n máa fẹ́ra. ó sì wí fún un pé kórè bá sọ̀rọ̀ fẹ́ obìnrin yìí dàgbà lọ́wọ́ ọkùnrin. ẹ̀yin lè sọ báyìí kú ẹ wo kò lè dẹnu kọ́ ọmọ ọ̀gá ẹ̀ ni ọmọ ọ̀gá ẹ̀ ni tó bá lọ dẹnu kọ́ tí yẹn bá lọ fẹjọ́ sùn bàbá ẹ̀ tó bá gbàjẹ́ lẹ́nu ẹ̀ kọ́. ọ̀dà kí ni tí wọ́n fẹ́ gangan. ẹ ṣe ẹ wo mo fẹ́ kẹ́ ẹ bá mi pawó dà kí bá mi tún àwo ṣe ẹ kọ́ ọmọ yẹn kí ọmọ mi kó wọ ọmọbìnrin yẹn lọ́kàn kó má lè sùn kó má lè wo tí ò bá rọ́mọ mi. ó ṣe já fi sùúrù sí ọ̀rọ̀ yìí ẹ̀yà àti ẹ̀ ní kọ́kọ́ rè bá sọ ìfẹ́ ọ̀rọ̀ fẹ́ náà kó tiẹ̀ sọ fún wò yọ gbà ó kò ní gbà ó kó tiẹ̀ bá aṣọ wò náà
ṣé bẹ́ẹ̀ mi ni mo bí nǹkan mi mo dẹ̀ mọ rú ọmọ tó jẹ́ a ní ò lè bá sọ. ẹ má jẹ́ kí n parọ́ fún yín ọmọ yìí pọ̀ jù lọ ó pọ̀ jù lọ kò lè bá sọ ẹ bá mi pawó dání mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi ṣe é débi wípé ṣe rí níbi tó máa nífẹ̀ẹ́ ọmọ mi dé tẹ́nì kọ̀ọ̀kan bá ti ẹ̀fẹ́ sí nígbẹ́rẹ́ papọ̀ kó má gbọ́ kódà bó ṣe bàbá àbíyẹ àbẹ́gbọ́n abẹ ní bọ́ọ̀dì àbáwọn ọ̀rẹ́ tó jọ rìn ló fẹ́ sọ fún pé kó má ṣe kó má gbà sí wọn lẹ́nu. àṣejẹ àtinúdénú nù. ṣé èmi ni màá jẹ́. ọmọ rẹ ni ó jẹ yóò sì dénú ọmọ lọ. kí ló kọ ọmọ tó. Olúwadúró ẹni ọlá. wọ́n wá di ọ̀rọ̀ kú ọ̀rọ̀ àpárò kú sínú. ẹ ṣe dúpẹ́ ìgbà wo ni kó wá jẹ yẹn báyìí. ọwọ́ àgbà fún mi àmọ́ fún mi nígbà díẹ̀ títí ọjọ́ mẹ́rin òní ọ̀nì wá gbà. bí èlò wá ní kí n wá báyìí. ìṣòwò tọpọ ní 5,000 tó. 5,000. ṣe ojú mi tí ṣe. ẹ̀lẹ́ ẹrù rẹ o. ẹ ṣe. oògùn náà arúmọgàlè àìsàn ni ọ̀jẹ̀ bọ́ bá ti délé jẹ́ kọ́mọ rẹ̀ ọ̀jẹ̀ bó bá ti ń dénú rẹ̀ yóò máa ṣiṣẹ́ nú ọmọbìnrin o àmọ́ o gbọ́dọ̀ jẹ́ kí ọmọ rẹ̀ mọ̀ wípé ọ̀rẹ́ ṣe oògùn fẹ́ láàrin òun àtọmọbìnrin ọ̀hún ìwọ lọ́wọ́ àmọ́ ń tọ́ wí fún bóyá ó pè ní àṣejẹ pé kò lè ní gbèga ń bisẹ́ tàbí kọ́ wá ayé ọmọ ká kò gbọ́dọ̀ mọ́ ọ́n. ṣé bóbìnrin ni ẹ fi mí lẹ pẹ̀lú yẹn mo mọ ohun tí màá sọ fún. ọ̀dà ó léèwọ̀. kíni. ó léèwọ̀ èèwọ̀ ọbẹ̀ sì kéré tá a bá mú sàlóògùn ó kéré ó sọ̀rí ọmọbìnrin o yóò nífẹ̀ẹ́ ọmọ rẹ dáadáa o kò sí tí wọn ó bá sọ ọmọ rẹ ni ó máa tẹ̀lé. ẹ gbádùn mi. kékeré tiẹ̀ ní gbádùn wò ó kí n lè gbádùn rẹ náà dáadáa èmi ò mọ bọ́ ṣe ṣe o ọmọbìnrin kò gbọ́dọ̀ kábàámọ̀ wípé òun fẹ́ ọmọ rẹ èèwọ̀ ni níjọ́ tó báyìí kábàámọ̀ pé ha kí lòun fẹ́ arákùnrin fún ojú rẹ̀ ó ká o sọ̀rí tójú rẹ̀ bá ti wá ń ká ọmọ rẹ̀ jọba nù wèrè nù ìsolóyè wèrè ọba ni ó jẹ́ nù wèrè kí ló gbajúmọ̀ nù ayé yìí náà o dáńkó sùpà gbajúmọ̀ àtòrùn wèrè ọmọ rẹ̀ yóò gbajúmọ̀ ju òṣùpá àti ìràwọ̀ àtòrùn lọ. Bàbá Ọlọ́run ní jẹ́ àrírú ẹ̀ tí àlàyé yín bá yé mi èèwọ̀ ọbẹ̀ òun ni wípé ọmọ mi má ti fọwọ́ kan débi pé ó máa sunkún àbí. ó fẹ́ kúnlẹ̀ kékeré lẹ́kún ó lè sunkún olólùfẹ́ méjì á máa já ó lè gbà létí kọ́ mọ́mọ́ kó sunkún ẹkún kọ́ o sọ̀rí njọ́ tó bá ìrántí tó ṣe ha tó kì í ká àbámọ̀ bẹnu pé á kí ni mo bá dé ọ̀dọ̀ arákùnrin tí mo fi sọkọ ọmọ rẹ yóò gbajúmọ̀ ju ọjà ọba lọ nínú wèrè sọ wá rẹni tí ó wò èmi ò mọ bí tónítọ̀ wọn ti wá o wọn lè rí wò. Ọlọ́run ní jẹ́ àrírú ẹ̀ àwòṣe rí gbà tẹ́ ti ṣàlàyé fún mi báyìí àgbà tẹ́mi náà kì í ṣọmọdé fúnra ara mi ni màá máa mọ́nítọ̀ ọmọ mi ṣé ti eyín. mọ́ntọ́ ẹ o. mọ́ntọ́ ẹ o. máa mọ́nítọ̀ ẹ máa mọ́nítọ̀ Ọlọ́run ní jẹ́ àrírú ẹ̀. ètè mi ń sọ iye mi o mọ́ntọ́ ẹ o báwo bá ti mọ́ntọ́ ẹ yóò yà wèrè o. Ọlọ́run ní jẹ́ àrírú ẹ̀. ọmọ ẹ̀ pọ̀ pàdánù ọmọ o. ẹ ṣe o ẹ káàbọ̀ ẹ lẹ́. màá tún máa kàn sí. ó dáa ẹ lẹ́. What? Yeah!
Obìnrin tí bá yẹ mi jẹ́. Obìnrin tí bá yẹ mi jẹ́ o. Obìnrin tí bá yẹ mi jẹ́. Obìnrin tí bá yẹ mi jẹ́ o. Tí bá yẹ mi jẹ́. Àdúrà mi gbà àmì lágbára lọ. Ọmọ yẹn máa wọ ọjà náà. Kò tí ì fọ́ gbé lágbára lọ. Ṣé ní ìtòsọ́ fún mi yìí? Ọlọ́run ṣe lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá yẹ ọmọdé jẹ. Ẹ bá bẹ̀ àmì. Ayé mi ọ̀. Ayé mi. Ọmọ mi ti sè. Ọmọ mi kọ́. Ọmọ mi kọ́. Níbo? Ọmọ ìdílé. Kò sí bí. Nígbà tá a jọ sùn lánàá. Tó máa fi di ní àárọ̀ yìí, àbálẹ́gbẹ̀ẹ́ wa mọ́. Ẹ jọ, ọmọ òun ló sọ, ṣé o ṣe Bólú? Bólú náà ni mo. Wìdí ó bóyá wà nínú sitting room. Nígbà tá a máa dé sitting room, a rí lẹ́tà tó fi sílẹ̀. Àka lẹ́tà, ó wá kọ pé kí anybody má wá o, òun ti fá ìwé ara o. Àwa ní ká pe nọ́mbà ẹ̀. Nígbà tá a máa pe nọ́mbà ẹ̀, kò fi fóònù lẹ́sílẹ̀ ni kò kó fóònù méjèèjì dà. Ọmọ ẹlẹ́ran ìyẹn wá padà jẹgungun. Ọmọ onílé ọlọ́nà tó wá dà láàrin kàkàyé. Iná jóra ẹ̀ kó tó fi ìjọmọ lágéjì.